Nicholas Ekene àwọn láti wọ́n premier fíìmù ọmọge ìkálẹ̀ fíìmù yìí jẹ́ fíìmù tí mo ti wò nígbà tó ń parí ẹ̀ mo wo fíìmù náà mo rí pé ó bá àṣà àti ṣe ilẹ̀ ìkálẹ̀ mu òun la fi wà ń bí lónìí àti pé ọmọ tó ń ṣe irú eléyìí Bukola Mosua a ní láti encourage ẹ̀ láti lè ṣe tó ju eléyìí lọ. orúkọ mi ni Sunday Ayọ̀délé ẹnìkan òṣèlú. Wọ́n pè mí sí ibi premier ọmọge ìkálẹ̀ and ọmọge ìkálẹ̀ is a film tó jẹ́ pé ó fẹ́ gbé àṣà ìkálẹ̀ ga ni. Aside from gbé ìkálẹ̀ ga a rí ọgbọ́n tó pọ̀ nínú fíìmù yẹn kí Olúwa kó dúró ti Bukola Ọmọsùwà kó lè gòkè sí nínú eré tó ń ṣe yìí Olúwa ṣe dúró tì.
tí ń jẹ́ mi. Ọ̀gá adé àláfíà fàájì lọ sí wa. Jẹ́ gbogbo bó sì dára kò ṣe ìwọ lọ́wọ́. Gbogbo bó sì dára kò ṣe ìwọ lọ́wọ́. Àwọn tí wọ́n mú pàpọ̀ lọ́rẹ̀ láṣẹ ti wá. Ó ṣe tó bó ṣe kù kò ṣe ìwọ lọ́wọ́. So all I wish is just happiness, long life, and everything.
ọba Rẹ̀mí Málùmí a wá síbi ayẹyẹ ètí Bùkọ́lá ọmọ sì wà ń ṣe ní alẹ́ yìí èyí tó jẹ́ ọjọ́ Good Friday. nǹkan tó wá ṣe òun ni ó fi eré ìtàgé èyí tí ó pè ní ọmọge ìkálẹ̀ ó fi gbogbo ìkálẹ̀ jọ ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ adúláwọ̀ ó fi èdè ìkálẹ̀ ó fi ẹ̀yẹ ìkálẹ̀ ó fi hàn. ìmọ̀ràn mi ni pé kí ó máa tẹ̀sí ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ ẹjọ́ bá ṣe é dé òpin òní ò rí ìgbàlà.